àwọn bandit tó já àwọn ọmọ iléèwé gbé lánàá òde yìí nípínlẹ̀ Ọ̀yọ́ Owo Palaba àwọn ti Segi o. ẹ̀yin èèyàn ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí o, mo ti gbóhùn tẹ mọ́ jẹ́dé o. bẹ́ẹ̀ ni àwọn ìròyìn yàjóyàjó, ìròyìn ajá àbálẹ̀ lórí ìkànnì àdàbà tẹlifíṣàn bíi náà lẹ́tì máa láǹfààní láti máa gbọ́. tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí ni mo ṣèròyìn kan wípé àwọn báńdíìtì wọ́n ya wọ iléèwé kan tí wọ́n ti sọsẹ́. ǹjẹ́ jẹ́ mọ̀ pé kò kí ń ṣe iléèwé kan ni wọ́n ti sọsẹ́ lánàá òde yìí, iléèwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ làwọn báńdíìtì yẹn ni wọ́n ti lọ jí àwọn ọmọ iléèwé tí wọ́n jí wọn gbé. kódà tó fi di àkókò yìí àwọn ọlọ́pàá àwọn agbófinró wọn ò tí ì mọyì àwọn ọmọ iléèwé tí wọ́n jí gbé. bẹ́ẹ̀ sì ni mo sọ lánàá yẹn wípé wọ́n yin tíṣà kan níbọn tó jẹ́ pé ó ń japoró lọ́wọ́. tíṣà yẹn ti padà jọ́lọ́hún nípè, ó ti káyé kó dìgbò ṣe. principal àwọn ní skul yẹn wọ́n jí gbé lánàá o, Mrs Rachel Alamu. àmọ́ kí ni latest update tó wà lórí ọ̀rọ̀ yìí òun náà mú wá fún yín. ẹ dákun dábọ̀ ẹ súnmọ́ bí ẹ bá ń wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ máa bá mi like fídíò yìí, kò ná yín ní nǹkan kan. ẹ bá ń gbọ́ wọlé like button yẹn, ẹ máa comment kẹ́sì máa bá mi pín fọ́nrán yìí káàkiri lógúnlógún lọ́gbọ̀nlọ́gbọ̀n kó lè tètè kan ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lára. ìlérí tí wọ́n là wá múṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pé àní jẹ́ kójú yín fọ́, bẹ́ẹ̀ la sì ní jẹ́ kẹ́tì yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa, pàápàá jùlọ nílẹ̀ Yorùbá tiwa ń bì. mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì àdàbà tẹlifíṣàn káàkiri àgbáyé níbi tẹ́tí láǹfààní láti máa gbọ́ wa. bó o lójú ọjọ́ ṣe rí lọ́dọ̀ tí yín bẹ̀ ń ọdẹ ọdún bí lágbára ọlọ́ọ̀bá Èdùmàrè ọdẹ gbogbo wa ó máa dùn ní o. ẹ bá ń ṣàmì àdúrà kẹ́sì bá ń gbé tọ́ àdúrà mi láì dé ìnàpẹ́nu. ẹjá kan sínú agbami ètò ọ̀hún kí sáré mu wá fún yín lóní bẹ́lẹ́ ń jọba ẹni. tẹ́ ò bá gbàgbé lánàá òde yìí la ṣèròyìn kan wípé àwọn afẹ̀míṣòfò àwọn ajínigbé gbowó lọ́wọ́ ẹni wọ́n ṣe àkọlù kan tó ní agbára nípínlẹ̀ Ọ̀yọ́ lánàá òde yìí ní iléèwé méjì ọ̀tọ̀ọ̀tọ̀. àná yẹn iléèwé kan ni mo pè é, àmọ́ nígbà tó fi dọwọ́ alẹ́ àná nìròyìn ọ̀hún tún jáde pé iléèwé méjì làwọn bandit yẹn ti sọsẹ́. bó ṣe sọsẹ́ tán níléèwé àkọ́kọ́ èyí community grammar school ti ń bẹ ní Ahoro Èsìnlé Orílẹ̀ local government area nípínlẹ̀ Ọ̀yọ́. bẹ́ẹ̀ ni wọ́n tún bọ́ sí LA school, kódà the same local government area ní school ilé náà tún wà. wọ́n sọ sẹ́ńbẹ̀ lánàá tí wọ́n sì jí ọ̀gọ̀rọ̀ àwọn ọmọléèwé tí wọ́n jí wọn gbé lọ. wọ́n ṣe operation yìí ní nǹkan bíi aago 8 títí di aago 9 láàárọ̀ àná. àmọ́ wọ́n sọ pé ó jẹ́ ohun tó ṣe láàánú wípé ibi tí police station wà sí agbègbè yẹn ó jìnnà díẹ̀. ìgbà táwọn ọlọ́pàá fi débẹ̀ wọ́n ti jápa wọ́n ti kán lùgbó wọ́n ti kán lùgbẹ́. àmọ́ kí ni latest update tí mo mú wá fún yín báyìí? àwọn bandit yẹn ti Boha o. bẹ́ẹ̀ ni wọ́n ti Boha agbègbè kan tí wọ́n ń pè ní Old Ọ̀yọ́ National Park. wọ́n ní environment yẹn ni wọ́n wà báyìí. intelligence ń jáde pé wọ́n fẹ́ yọ bọ́rọ́ kí wọ́n bọ́ sínú ìpínlẹ̀ Kwara. àmọ́ àwọn ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ta àwọn agbófinró tí ń bẹ nípínlẹ̀ Kwara, wọ́n ti ta àwọn lólobó pé gbogbo báńdìrì yẹn kó rí dájú pé wọ́n sì kú ẹ̀ dáadáa. bẹ́ẹ̀ sì ni àwọn ọmọ ológun tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ náà ń bí gbogbo wọn náà ti dira tán. kódà wọ́n fọwọ́sowọ́pọ̀ ní joint operation lélẹ́yìí. àjọṣepọ̀ àwọn ọmọ ológun wa, àwọn ọlọ́pàá wa, Nigeria Police Force, àwọn civil defence, ìyún àwọn NSCDC pẹ̀lú àwọn àmọ̀tẹ́kùn, àwọn mẹ́rẹ̀ẹ̀rin wọ́n jọ ṣe joint operation. wọ́n ní wọ́n ti rọ̀gbà yí gbogbo environment yẹn ká. bẹ́ẹ̀ sì ni àwọn bandit yẹn ò ráàyè kọjá níbi tí wọ́n há sí, tó túmọ̀ sí pé díẹ̀ báyìí ló kù tí wọ́n mú wọn síkún. wọ́n ní tẹ́ bá ní ká wò dáadáa pé wọ́n ò tí ì máa pe àwọn parent àwọn ọmọ yẹn kó máa san ransom, torí pé kí ni ọkàn àwọn gan ò tí ì balẹ̀ níbi tí wọ́n wà. wọ́n ń sá kíjokíjo, bẹ́ẹ̀ ni wọ́n ń sá kolobákolobà káàkiri nínú igbó tó ń ṣàn wá ọ̀nà tí wọ́n gbà láti yọrí bọ́rọ́. àmọ́ Owo Palaba wọn ti Segi o, torí pé kí ni àwọn agbófinró nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n dúró tán, wọ́n dúró digbí. wọ́n gba yẹ̀bẹ̀yẹ̀bẹ̀ ara
bí ti ń wò mọ́ lágbára Ọlọ́run ọba Èdùmàrè Ọlọ́run sì bá wa fún wọn ṣe torí gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n jí gbé lánàá yẹn àwọn ọmọ àwọn kan ní àwọn bàbá wọn àwọn ìyá wọn wọ́n ń sunkún lọ́wọ́lọ́wọ́ báyìí àbíbò láti gbọ́ àwọn ọmọ tí wọ́n múra fún pé kí wọ́n lọ sílé ìwé kí wọ́n lọ kẹ́kọ̀ọ́ tó wá di pé wọ́n wá wálé mọ́ táwọn bandit jí wọn gbé rí pé nǹkan burúkú nìyẹn ni nǹkan burúkú ayé àtọ̀run ni lágbára Ọlọ́run ọba Èdùmàrè wọn ò ní já àwọn ọmọ yín gbé o ẹ bá ń ṣàmì àdúrà bẹ́ẹ̀ lẹ́sìn ní fojú sunkún ọmọ ẹ bá ń ṣàmì àdúrà kẹ́ bá ń gbé tọ́ àdúrà mi ẹ wò àwọn ìwé ìròyìn The Punch àwọn ni wọ́n tún Punch eléyìí jáde o níbi tí ẹni tó jẹ́ Ọ̀yọ́ State Commissioner for Information ìyún alàgbà Prince Dọ̀tun Oyèládé tó ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ òun ló bẹ̀rẹ̀ sí ní analyse gbogbo plan táwọn ọlọ́pàá àwọn ọmọ ológun àwọn civil defence àtàwọn àmọ̀tẹ́kùn gbogbo plan tí wọ́n ń gbé gbogbo àwọn ìgbésẹ̀ wọn láti rí dájú pé wọ́n capture gbogbo àwọn kidnapper yẹn red handed wọ́n ṣàlàyé gbogbo ẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ kó bá kàn dàbẹ́ ni pé mò ń ṣe àhesọ ọ̀rọ̀ òun rèé o ó ní Ọ̀yọ́ State abduction kidnappers trapped in National Park tó túmọ̀ sí pé wọ́n ti Boha wọn ọ̀rọ̀ náà tó lè gbà láti fi escape mọ́ torí gbogbo route tí wọ́n lè gbà láti fi escape àwọn ọmọ ológun wa àwọn ọlọ́pàá wa àwọn civil defence àtàwọn àmọ̀tẹ́kùn wọ́n ti rọ̀gbà yí wọn ká pátápátá ni bẹ́ẹ̀ sì ni wọn ò rí ibi tí wọ́n fẹ́ sá sí mọ́ ẹ máa gbọ́ wọn ní suspected kidnappers involved in the attack on the LA school and the community grammar school Ahoro Esile in Orire local government area of Oyo State have been reportedly trapped within a section of the Old Oyo National Park as security operatives intensify effort to rescue abducted victims. Báwọn ọmọ ológun àwọn agbófinró bí wọ́n ṣe ń tọpinpin láti rí i dájú pé wọ́n rescue wọ́n dóòlà gbogbo àwọn tí ń bẹ lákàtà àwọn agbénipa yìí. The Oyo State Commissioner for Information Prince Dọ̀tun Oyèládé disclosed this in a statement released on Saturday in Ibadan. He said, security agencies have sealed all possible escape routes to prevent the suspects from fleeing into neighboring states. Tó túmọ̀ sí pé gbogbo ìgbìyànjú wọn láti bọ́ sí ìpínlẹ̀ ibòmíì gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ń dí o. Wọ́n ń dí gbogbo ẹ̀ pa pátápátá wọn ò fún wọn láàyè àtàǹfààní láti bọ́ sórí sípínlẹ̀ ibòmíì. According to him, the attackers are currently confined within the national park axis following the coordinated operative involving security forces. Following the coordinated security operatives aim at preventing their movement into neighborhood states, he said. Oyèládé said the operation was launched shortly after the attack on Friday, which led to the killing of a teacher and the abduction of the pupils and staff members, including the school principals and teachers. Security operatives have successfully surrounded the area, resisting the suspect movement and preventing possible escape into Kwara State or other neighboring locations, Oyèládé said. Tó túmọ̀ sí pé wọ́n ti rọ̀gbà yí gbogbo environment yẹn ká pátápátá. He said operative of the Nigerian Army, the Nigeria Police Force, the Civil Defence, Agro Rangers, and the Amotekun Corps were deployed to the area for rescue operation. Gbogbo wọn pátápátá ni wọ́n ti rán lọ sí agbègbè yẹn láti rí dájú pé wọ́n secure kí wọ́n sì rescue gbogbo àwọn tí ń bẹ lákàtà àwọn agbénipa yìí. Gbogbo àwọn agbénipa yẹn pátá ìsídà kan mú wọn balẹ̀ ní ọkọ̀ pa wọ́n ni o àbí kí wọ́n arrest wọn ọ̀kan ni ó wáyé nínú méjèèjì. Àmọ́ gbogbo nǹkan tá a ṣáà mọ̀ dájú ni wípé wọ́n padà rí gbogbo àwọn aṣebi àṣekà yìí wọ́n ò rí gbogbo wọn mú. Bẹ́ẹ̀ ni alàgbà yìí tún wá sọ̀rọ̀ síwájú ìyún Commissioner for Information ó ní pé kẹ́ máa wo àwọn àmọ̀tẹ́kùn yẹn o pé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti ṣe gudugudu méje yàyà mẹ́fà láyé wọn wípé lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ti ní àwọn mọ́tò àwọn patrol vehicle 181 vehicles ni wọ́n sọ wípé wọ́n ti ní. Bẹ́ẹ̀ sì ni wọ́n láwọn ọ̀kadà tí wọ́n ti rà fún wọn tí wọ́n ń gbé wọnú igbó kò kí ń ṣe àwọn bandits nìkan ló ná ọ̀kadà báyìí o àwọn àmọ̀tẹ́kùn ti ní ọ̀kadà 450 ọ̀kadà motorcycle tí wọ́n ń gbé wọnú igbó lọ torí àwọn mọ́tò ò lè dá wọn bí kankan tí wọ́n ti rà fún wọn kí wọ́n bá wa rà bọ́n fún wọn náà. Kò kí ń ṣe mọ́tò nìkan ni wọ́n máa fi jà bẹ́ẹ̀ sì ni kò kí ń ṣọ̀kadà nìkan ni wọ́n máa fi jà kí wọ́n gbá wọn àwọn ìbọn gidi
kó bá wa rà á fún wọn táwọn náà bá ná àwọn ìbọn gidi dání yàtọ̀ sáwọn ṣakabùlà tí wọ́n ń gbé dání yẹn wọ́n ó lè dojúkọ àwọn afẹ̀míṣòfò yìí wọ́n ó sì lè borí wọn dáadáa irú àwọn ọ̀bọ tí ń bẹ lọ́wọ́ àwọn DSS àwọn army kó bá kó fáwọn àmọ̀tẹ́kùn náà káwọn náà lè dúró re kó lè sì kí ọ̀lẹ́ Yorùbá dáadáa bó ti tọ́ àti bó ti ṣe yẹ bẹ́ẹ̀ ni wọ́n sọ pé lọ́wọ́lọ́wọ́ báyìí o gbogbo àwọn àmọ̀tẹ́kùn tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́ they are 2,500 in numbers right now báyìí gbogbo àwọn àmọ̀tẹ́kùn tó wà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́wọ́lọ́wọ́ báyìí gẹ́gẹ́ bí nǹkan tí Ọ̀yọ́ State Commissioner for Information Prince Dotun Oyelade tí wọ́n fún wa ẹ̀yin èèyàn mi àníri jù báyìí lọ lórí ilé tí mo mú wá fún yín ní sáà yìí ìlérí tí wọ́n làwọn amúṣẹ gẹ́gẹ́ bá ti ṣe ṣèlérí fún yín pa àníjẹ́ kójú yín fọ́ bẹ́ẹ̀ náà láti níjẹ́ kétí yín di sí gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ tí bá ń ṣẹlẹ̀ káàkiri ilẹ̀ wa pàápàá jùlọ nílẹ̀ Yorùbá àti wambi àdàbà ọ̀nà ní à ń sùn gbẹ́ iná ń jó ẹyẹlé gbéra ńlẹ̀ àdàbà atúntì fòfẹ̀rẹ̀ awọ̀lú sọ̀lúdẹ̀rọ̀ pẹ̀sẹ̀. agbe ní gbére pàdé olókun àlùkò ní gbére pàdé ọlọ́ṣà òdìdẹrẹ́ ní gbére pàdé wọn lóde ìwò fún ìwọ ọmọkùnrin tí nǹkan rẹ̀ ò ṣe déédéé ìwọ ọmọkùnrin tí ṣàyàwó rẹ̀ ó ṣẹ̀ṣẹ̀ mọ gbọ́ jìgìjìgì lára lójú lọ mú kára rẹ̀ ó tó le ìwọ ọmọkùnrin tó ń retí ọmọ bíbí ìwọ ọmọkùnrin tó fẹ́ ṣe nǹkan tó dáa láyé pẹ̀láyà rẹ̀ tí ìfàyàlòyà tí ó fi di nǹkan tó dáa ìwọ tátọ̀ rẹ̀ ń sàn tí ò kí tó láti dọmọ ìwọ ọkùnrin tára rẹ̀ ò le ìwọ ọkùnrin ṣẹ̀ẹ̀kan dìde ìwọ ọkùnrin tátàn rẹ̀ ò dúró déédéé ìwọ ọkùnrin tó ń retí ọmọ ìwọ ọkùnrin tó ṣẹ̀ṣẹ̀ ṣègbéyàwó ọgbọ́ capable herbal energy capsule ló nílò fún gbogbo àìṣedéédé ara rẹ kó o lè jẹ́rìí sọmọ bíbí àti nǹkan tó dáa láti ṣe.